Èèyàn lè wò lè ṣe káàbọ̀ sí Mashola Gist TV gist tè ní wọ́n ní àǹtí wa. Èèyàn lè káàbọ̀ sí Mashola Gist TV ṣé dáadáa la bá yín èwo lè ṣe. Ẹ káàbọ̀ sí inú ọ̀sẹ̀ tuntun yìí á sàn wá sówó á sàn wá sọ́mọ á sàn wá sálàáfíà o. Ẹ̀yin èèyàn lè ta gbọ́ ni wọ́n ní àǹtí wa fashion wọ́n ní bọ́n ṣe gba chọ́ọ̀chì Queen Naomi lọ nìyẹn o. Ẹ mọ̀ pé látijọ́ iná ti ń rìn kiri láti rí Queen Naomi. Àmú gist kan wá tá a sọ fún yín pé wọ́n lọ sí Èkó ní shop Queen Naomi fashion shop wọ́n pé wọn ò rí wọn. Wọ́n ní àbúrò Queen Naomi ni wọ́n bá ń bẹ̀. Wọ́n ní nísìn wọ́n ní ṣe ni wọ́n gba church Queen Naomi lọ. Ṣé ẹ mọ̀ pé kábíyèsí ti wọ́n ní wọ́n pé wọ́n gbọ́dọ̀ lọ sí church Queen Naomi mọ́ ṣùgbọ́n wọn ò gbọ́. Wọ́n ní ṣe ni wọ́n gba church Queen Naomi lọ. Wọ́n ní ìgbà tí wọ́n dé church Queen Naomi wọ́n ní wọn ò bá Queen Naomi wọ́n ní wọ́n dúró síwájú ìta allegedly bá ṣe gbọ́. Wọ́n nígbà tí wọ́n dẹ̀ dúró wọ́n ní kò pẹ́ ní Queen Naomi dé. Wọ́n ní Queen Naomi wà nínú mọ́tò wọ́n ní Queen Naomi wá pull over síbi tí wọ́n wà. Wọ́n ní àwọn àti Queen Naomi ń sọ̀rọ̀. Wọ́n ní ṣùgbọ́n ìgbà tí Queen Naomi wá rí pé insult yẹn ti ń pọ̀ jù. Queen Naomi wá sọ̀kalẹ̀ nínú mọ́tò wọn. Queen Naomi wá lọ bá wọn. Wọ́n ní ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Queen Naomi. Ipe nítorí Queen Naomi ni wọ́n ṣe welcoming party wọn. Ipe ṣé Queen Naomi ṣé kìí ṣe ipe òun gangan fún rẹ̀ òun ló bá kábíyèsí sọ ipe kí wọ́n máa postpone welcoming party wọn. Wọ́n ní kò sí nǹkan tí àǹtí wa ò sọ tán. Wọ́n ló insult Queen Naomi débi pé Queen Naomi ò lè stand ẹ̀ mọ́ bó ṣe la àǹtí wa ní ìgbà tí ni wọ́n la àǹtí wa. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ gbogbo nǹkan tí àwọn olórí ti ń ṣe láti jọ yìí tó jẹ́ pé wọn ò ní jẹ́ kí Queen Naomi ní fọkànbalẹ̀ wọ́n máa disturb Queen Naomi ni. Wọ́n máa lọ bá wọn church wọ́n máa lọ bá wọn lé wọ́n máa lọ bá wọn shop kò síbi tí wọn ò ti ní dé láti rí Queen Naomi. Kábíyèsí ti wọ́n àwọn agbófinró torí wọ́n ti lọ file restraint order wípé olórí kan kò gbọdọ̀ wá sí ilé wọn mọ́ wọn ò gbọ́. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí Queen Naomi ṣe fọ́ létí nìyẹn ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ kí ẹ̀yin olólùfẹ́ mi kí a tó parí gist yìí. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share àdúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́. Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ràn gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní bí àǹtí wa fashion wọ́n ní wọ́n ṣe gba ìfọ́sí nìyẹn o wípé nítorí ẹnu wọn ò jẹ́ kí wọ́n má gba ìfọ́tí. Wọ́n ní ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí rán ẹnu wọn sí Queen Naomi tí wọ́n ní Queen Naomi ni ò jẹ́ kí kábíyèsí ṣe welcoming party wọn wípé èèyàn burúkú ni Queen Naomi kò sí nǹkan tí wọ́n ní wọ́n sọ tán ẹ̀yin èèyàn lé. Èyí náà mọ̀ pé Queen Naomi wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù fún àwọn olórí. Ẹ mọye ìgbà tí gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n ti lọ ń bá Queen Naomi ní ilé wọn ní chọ́ọ̀chì wọn ní ṣọ́ọ̀pù wọn tó jẹ́ pé
kábíyèsí gan ti wọ́ọ̀nù wọn pé wọn ò gbọdọ̀ lọ sí ilé Queen Naomi àti church wọn mọ́, ṣùgbọ́n wọn ò gbọ́ every time ni wọ́n ń lọ bẹ̀ lójoojúmọ́. So ẹ̀yin èèyàn lé tí Queen Naomi bá gba àǹtí wa fashion létí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ, nítorí pé number one ìwà àti Queen Naomi sí ní level kan náà. Ìyálé ẹ̀ ni Queen Naomi. Tí kábíyèsí bá ní kò tí tó time láti ṣe welcoming party fáwọn ọmọ ẹ̀, so be it. Àwọn náà mọ nǹkan tó dé, àwọn náà mọ nǹkan tó rí, àwọn náà mọ nǹkan tó dé tí wọ́n fẹ́ kó wá sínú palace. O ò tí ì wọnú palace yẹn ló ti ń ṣe báyìí, tó bá dé inú palace ńkọ́. Ẹ̀yin èèyàn, kábíyèsí mọ nǹkan tó ń ṣe o. Kì í ṣe dandan ni kán welcome ẹ padà sínú palace, wọ́n lè wá ṣe welcoming party fún ẹ níbi tó ń gbé. Wọ́n lè wá ṣe fún ẹ níbi tó ń gbé. So ẹ̀yin èèyàn lé ibi tó bá dẹ̀ wo kábíyèsí ni wọ́n lè ní kó gbé, torí kábíyèsí ti ní àwọn ò fẹ́ wàhálà fún Queen Naomi. Àwọn gan fẹ́ dí fọkànbalẹ̀, àwọn fẹ́ ṣe ọba lórí àwọn ará ìlú táwọn jọba lé lórí. Wàhálà tẹ̀ ń fún kábíyèsí ti pọ̀ jù. Bí a ṣe gbọ́ nìyẹn o. Ẹ̀yin èèyàn lé tá bá tún gbọ́ ẹni update a máa jẹ́ kẹ́ gbọ́. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share videos wa. Ọlọ́run Elédùmarè aláàánú á wà pẹ̀lú yín o. Ẹ kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ yìí á san ìsọwọ́, á san ìsọmọ, á san ìsálàáfíà. À ń advertise fún collection center store. Ẹ bá wọn ra bàtà. Wọ́n ń ta bàtà ọkùnrin láti size 8 títí dé 14. Ẹ̀yin tẹ́ lẹ́sẹ̀ ńlá ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Wọ́n ń ta palm, wọ́n ń ta shoe, wọ́n ń ta slippers, wọ́n ń ta sandal fún ọkùnrin. Wọ́n ń ta shoe and bag fún obìnrin, wọ́n ń ta palm, wọ́n ń ta oríṣiríṣi nǹkan obìnrin náà, wọ́n ń ta jewelry 18 karat gold, 14 karat gold. Ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com. Lẹ́ẹ̀kan sí collectioncenterstore@gmail.com. Bẹ́ẹ̀ náà ni à ń advertise fún Royal Beauty Good and Store. Ẹ kàn sí wọn. Fìlà oríṣiríṣi ni wọ́n ń tà. Fìlà tẹ́ lè dé sí kaftan, agbádá, ìró àti bùbá, gèlè, skirt and blouse. Ẹ ní láti stress ara yín láti wé gèlè. Tẹ́ bá ti gbé sórí báyìí bí gèlè ló ṣe máa rí. Ẹ kàn sí Royal Beauty Goods and Store@gmail.com. Gbogbo èyíkéyìí fìlà tẹ́ bá fẹ́ ṣe wọ́n á bá yín ṣe. Ọlọ́run á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. Ọlọ́run á ran gbogbo ẹ̀yin tí ẹ̀ ń share, tẹ́ ń subscribe, tẹ́ ń comment lọ́wọ́. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.